àwọn àsìkò kan báyìí torí ọdẹ tí ń sọ ìlú ni mí bàbá mi ọdẹ tí ń sọ ìlú ni wọ́n gbàtàgbàdé èmi gbapò náà níbi ọlọ́dẹun níbi àṣàṣì bàbá wàhálà tó dé kódà ibẹ̀ ló ṣokùnfà bí mo ti kéwú bàbá mi sáfà wàhálà nu wàhálà ìṣòro ìlà yìí lo àsọdẹ wàhálà ṣẹlẹ̀ pẹ̀lú apá olè nígbà náà pé ọdẹ mú olè ó di wàhálà pẹ̀lú àṣàṣì bàbá wọn tó jẹ́ pé ọdún 5 la lò lórí wàhálà wọn ibẹ̀ ni mo ti sálábà pàdé ẹni tó sọ mí kí n máa kéwú ni mo tún fi kéwú kún nígbà tí mo sá ń bè hílàhílò mo tún wá lọ bá ọ̀rẹ́ bàbá mi kan babaláwo ni wọ́n làwọn ti wọn tó bàbá tèmi sí babaláwo ìṣègùn yàtọ̀ sí babaláwo ẹ̀sìn ni oníṣègùn ni bàbá tèmi ṣùgbọ́n nígbà tí wàhálà yìí pọ̀ mo tún padà lọ bá ọ̀rẹ́ bàbá mi àkànní ni wọ́n ń pè wọ́n lÓgbómọ̀ṣọ́ àkànní bookshop bàbá wọn babaláwo ni wọ́n ọ̀dọ̀ wọn ni mo wá ń lọ ibẹ̀ mo ti tún sí pẹ́lẹ̀ jà mo ti di babaláwo ọ̀sán gan ìṣòro ló tún gbé mi débi babaláwo ọ̀sán gan ibẹ̀ mo ti wá tún sí pẹ́lẹ̀ mo ti tún mọ fá dá mo sì ti wá padà bí kéwù mi kí n tún wá padà bí ìṣègùn torí ìṣègùn kì í ṣẹ̀sìn iṣẹ́ ni bàbá tèmi alágbára ni tí bá afẹ́fẹ́ sọ̀rọ̀ tí mo ti ń ṣẹlẹ̀ nínú afẹ́fẹ́ bẹ́ẹ̀ náà bàbá mi iná mo sì jogún lọ́dọ̀ bàbá mi ẹni tó wá tó mọ̀ nípa iṣẹ́ yìí tó jẹ́ àbúrò bàbá mi náà ló gbógun tì mí yàrá kan sì ń bẹ nílé wa bàbá mi ló ní yàrá àwọn jàmọ́ tí àwọn ẹgbẹ́ yẹn máa ń gbé níta àwọn funfun di ọ̀run yàrá àwọn onílẹ̀kùn obìnrin ò sì gbọ́dọ̀ wọbẹ̀ bàbá yóò jẹ́ kí n ní orí ọ̀fẹ́ àti wọbẹ̀ ńgbà náà àfìgbà tí èmi náà dákẹ́ tí mo wá dọ́gbọ́n lọ lóru tí mo sábà wọn jàmọ́ sọ̀rọ̀ àwọn ní wá sọ tí ń ṣe ọlọ́run fi mí jẹ́rí bàbá tá à ń wí ọlọ́run sá ṣẹ́gun nígbà tí mo tọ́lọ́run ṣẹ́gun kódà kọjọ pé èèyàn wí ó ka kọ́kọ́ tó kú ni wọ́n ní ẹ sáwọn ọbẹ̀ mi ẹ máa bóun bẹ lágbájá nǹkan kan sá pè mí débẹ̀ mi ò bínú sí yín o mo gbà pé kádàrá àti àyànmọ́ ni gbogbo tó ṣẹlẹ̀ sí mi so bí mo ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìlọ́lákọ̀tùnú ni tí mo ti ń rí àwọn yàrá àwọn jàmọ́ wọ̀ mo ń gbé kíní wọn jáde mo ń rí àwọn èèyàn dá lóhùn bókìkí ṣe bẹ̀rẹ̀ sí kànú ó ṣe di pé wọ́n mọ̀ mí nílùú òyìnbó yíbò kan mọ́ kọ́kọ́ tọ́jú ọkọ mi lọ London rí nígbà náà àti ìmọ̀ lo e-passport e-passport kẹ̀ bí 20-something years ago passport or normal passport là ń lò ń gbà yẹn wọ́n kàn tọ́jú ẹ̀ fún tuberculosis lọ́dún náà ikọ́ ọ̀fẹ́ kò sì tí ì sóògùn tuberculosis ní tèbó tó gbajúmọ̀ báyìí pa wọ́n gbà náà ni bàbá mi sì mọ ògùn kọ́ púpọ̀ bàbá tọ́jú rẹ̀ òun ló wá mú mi lọ sílùú òyìnbó à ń pè bìkan ní meeting kings bẹ̀rẹ̀ akọ́kọ́ dé sí outside London ni bẹ̀rẹ̀ akọ́kọ́ dé sí lọ́dún náà I could remember so bó ṣe di pé mi náà wá pẹ́ káàmù nu bó ṣe di pé bí ọ̀wá ti wá sáàyè mọ́nú ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn challenges yẹn pọ̀ gan-an a lè sọ tàwọn tá à ń jọ ń ṣiṣẹ́ o gbà tó kìkì kan náà wọ́n ní bó làwọn tún ṣe tẹ̀lé bàbá táwọn tún mọ̀ tẹ̀lé ọmọ torí bàbá mi ní lórí olóògùn lẹ̀ yìí ó tún jó lórí ọdẹ ní zónù tí wàá ń bẹ̀ náà ogun ìwà pọ̀ àṣàṣì yìí pọ̀ àmọ́ wọ́n léwa àwa sáré ìdí ẹ̀wẹ̀ ìgbẹ́ ti padà àtúnṣáré lọ náà ni gbogbo wọn sì kú tẹ̀léra wọn ọlọ́run bá ń ṣẹ́gun so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èyí tí ò kú ọ̀padà dọ̀rẹ́ túláàsì mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi ìjọ kan tínú mi dùn jù láyé mi ìjọ tínú mi dùn jù láyé mi òun ni ọjọ́ tí mo ṣe alábàápàdé àwọn nǹkan kan lórí ọ̀fẹ́ lọ́dọ̀ ìjọba lọ́sọ̀mídẹ́ni tí iṣẹ́ mi tó gbèrú jù báyìí lọ iṣẹ́ mi ògo ọlọ́run ló gbé dúró Sulawok Trado Medical International Nigeria Limited à ń ṣe oríṣiríṣi egbògi ń bẹ à ń ṣe lawafin tea ìyẹn wà fún jẹ̀díjẹ̀dí sẹ́mi pé àti jẹun gbogbo tí wọ́n ń tọ́ bọ́ tẹnu ní oríṣiríṣi ìpèníjà àìsàn àìlera jẹ̀díjẹ̀dí ni òkú àtọ̀sí ni nǹkan oṣù obìnrin òpé ni àbí àìsàn kan ń ṣe èèyàn tí ń sá rẹ gbogbo gbà láti bẹ̀rẹ̀ sí nílò yọ làlàáfíà a ní hypercity tó ń ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ ríru tàbí èèyàn nípèníjà nípa ọkàn tàbí kéèyàn máa lò á sé téèyàn lè máa lò kó má bàa ní àwọn àìsàn wọ̀nyí ẹni tí nǹkan ọ̀bá tí ì ṣe yóò máa lò kí nǹkan má bàa ṣe òyìnbó ní prevention is better than cure so yóò ní bí yóò ṣe máa lò ẹ jẹ́ àṣe sulafin tea fún tọ̀ ṣúgà tó yẹ pé èèyàn lè máa lò kó má bàa ní tọ̀ ṣúgà.